Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Táyé Kẹ́hìndé jìrẹ̀ ẹ̀yin ọmọ ọ̀kẹ́ ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Táyé Kẹ́hìndé jìrẹ̀ ẹ̀yin ọmọ ọ̀kẹ́ ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Àpáta dé o ẹ jẹ́ kí kankanna máa na kankanna kí kankanna máa na kankanna lónìí ọjọ́ ìbí èjìrẹ́ ará àsokùn ẹdúnjọbí ẹ̀yin ọmọ ọ̀kẹ́. Olúbùnmi Táyé lolúmọ gbóhùn ẹnu mi olúwa mọ̀ tèmi ọmọ Kẹ́hìndé o. Mo kí yín kú ọdún ẹ kú ọdún ẹ kú ìyèdún o Ìgèdè Èkìtì ní í ṣe lé bàbá tó bí yín lọ́mọ. Ọláyínká ló rán mi wá Ọláyínká ọmọ ọ̀kẹ́ òun ló ní kí n máa kí yín pé ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹ̀yin lọ́mọ elémi ní gèdè amádìyẹ ṣèrèké elémi ní wíkími gbadìyẹ sì mo wí mèsì yẹ omi. Ọní lásán mo mú gèdè sọ̀rọ̀ àdókùmọ̀rìwò náà mú ṣẹlẹ̀ ọ̀wọ́ yúyúyú. Èjìrẹ́ ará àsokùn ẹdúnjọbí ẹ̀dùn tí ń ṣeré orí igi. Ẹ̀yin lọ́dẹ kí lẹ́kún ọ̀kadàdẹ̀ tẹrùtẹrù. Táyé lolúbùnmi kí n bá òrèlé ọmọ Kẹ́hìndé kìmí kí n padà lẹ́yìn rẹ̀. Mo kí yín kú ọdún ẹ kú ọdún ẹ kú ìyèdún. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán òyìn agbéra yóò padà sínú kókó ogi. Bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán afẹ̀rẹ̀ bọ̀jọ̀ agbéra yóò padà sínú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì. Mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí òní bí ojúmọ́ ti mọ́ jáde gbogbo ilẹ̀kílẹ̀. Táyé Kẹ́hìndé jìrẹ̀ ẹ̀yin ọmọ ọ̀kẹ́ ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Táyé Kẹ́hìndé jìrẹ̀ ẹ̀yin ọmọ ọ̀kẹ́ ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.